Báyé hàn kí ló ṣe fẹ́ kí n ṣe gbèsè ayé. Bẹ́ẹ̀ ni kó máa dáhùn lọ́hùn. Àṣẹ ti gùn. Tóbi o. Tóbi o. Ó tó. Ẹ ti kú rí. Ẹ fẹ́ fi mí dájọ́ fáwọn ẹgbẹ́ yín. Èmi ni máa kígbe tí gbogbo ayé máa mú pàjẹ́ nìyí. Torí Ọlọ́run ṣàánú mi, pa mí lé má pa mí ta. Etí dáàdì bá wọlé, kọ́ bá relé, ṣé ni wọ́n máa dùn sí gan? Dáàdì ò lè wọlé. Mọ́mí tóbi. Ó. Mọ́mí tóbi. Ó, mo ń dáhùn. Èèyàn lọ́sọ̀ọ́, nǹkan mi lọ́rù. Ẹ jáde. Jọ tó. Ẹ jáde. Ìyá tí wọ́n fọ́ ké sí. Bàbá ìsàlẹ̀ mi. Wọ́n ládùúgbò rè é. Ìyá Tóbi, ìwọ làjọ kan. Èmi ò lè fọ́kọ tèmi lé àwọn ọkọ mi báwo èwo tún nìyẹn. Nǹkan tó láwọn fẹ́ nìyẹn, nǹkan tó máa sílẹ̀ nìyẹn. Bí ilé fọ́kọ mi náà o. Dádì mi ní agbára Ọlọ́run, dádì mi ẹ jí ní agbára Ọlọ́run Elédùmarè, dádì mi ẹ jí, dádì mi ẹ ti jí. Kí ló ṣẹlẹ̀? Ẹ wò ìyàwó tẹfẹ. Wá o, má ṣe ń jẹ owó ẹ̀ rárá. Bó ṣe ń kí i gan ni kọjá kó máa kí. Ẹ tẹ́ bá mi dúpẹ́ ní ìjẹ́jú owó ẹ̀kú láíláí. Àti tẹ́ túbọ̀ mi dúpẹ́ fún Ọlọ́run. Torí gbogbo ogun yẹn Ọlọ́run ti ṣe o. Wá gbìyànjú má dín ọwọ́ sóbò yìí kù. Tó bá lọ dín ọwọ́ sóbò yẹn kù, má lọ bínú kó fẹ́ so bò wẹ́ o. Kí ló dé bí báwo? Kí ló dé bí báwo? Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ṣé o lè imagine kí ọmọ ọ̀ràn tó gbé wọlé yìí kó wá máa wò mí nínú bathroom? Mo lè sọ fún ẹ. ń gbọ́ òun yọjú wọn ní ibi tó ti ń wẹ̀. O gbọ́ ọ̀kan tó sọ. Ó yóò ṣìwọ́ lọ́mí ọmọ sórí ti bá gíga ẹ̀ kó wọ́n rò pé katapila ló borí ẹ̀ kọjá ní wọ́n yóò ṣìwọ́ lọ́mí náà. Mọ́mí, ẹ bá ọmọ mi, Ọlọ́run wà o. Ọmọ tí mo kọ̀ lẹ́nu ẹni kúrò. Ìwọ náà ní kí ló ń mú yẹn. Dájì, lọ́nu ló ń bá mọ́mí o. Wo bí mo kọ́ gbọ́dọ̀ ṣe sùúrù o àbí kí lọmọdé mọ̀. Kí lọmọdé mọ̀ ṣìwọ́? Sórí ìwà àtọmọ yìí má dẹ̀ fi ojú yín rí máa bọ́ nínú ilé yìí. Ọlọ́run dókítà mi. Ṣùgbọ́n sìn, o ṣàtúngbọ́, ó ní Olúwa lolùṣọ́ àgùntàn mi, o gbọ́n tó sọ́n sìn. Bàbá lọ́yọ̀ ọ̀gá mi. Wẹ́ ìbéèrè tó béèrè dà sórí lè ìlànà ń pè ó máa ń jẹ́ kéèyàn fáìn ìwọ wo òtòlò tó ti rótòlò rí torí pé ìlà kan kọ fún ìyẹn ló jẹ́ kó dùn tó bá sọ mọ́ ń ta pẹ́rẹ́ wọ́n máa bo ni o má bè là ń rè orílẹ̀ àìkẹ́ ábè là ń rè torí pé ábè ò dùn tán ò bá kọlà fún bọ̀tìlà tó wà lẹ́ẹ̀kẹ́ yẹn ó jẹ́ kó ṣe kíni ó dùn bámbám àtọ́ọ̀lì ńkọ́ ó mọ̀ látòkè wàá bí ni o torí pé yẹn ló jẹ́ kóun náà dùn kánírù bàbá àtúwé náà kọlà ni kò bá dùn bámbám. Fight lion. I know fight lion ìlà ni là ń jẹ́ ọkọ fún mi láti sẹ́yìn ni. Wàhálà àtà ọkọ ya.
kí n gbàlẹ́ ṣe mi ò ṣubú kó ṣe wà ló gbé bẹ́ẹ̀. ẹnu bá mo fẹ́ dé bẹ́ẹ̀ o mami má bá má mi o. kí má kúrò ọmọ ẹ̀ kí má kúrò ọmọ ẹ̀ ta ló wọ́n débẹ̀ ó fẹ́ ti ara ẹ̀rìn débẹ̀ ni àbí. kí lọmọdé mọ̀. kí lọmọdé mọ̀ àbí. màá dẹ̀ sọ fún ẹ irú orogún tó wá bá mi ṣe nu léyìí màá sọ fún ẹ pé ọlọ́run rẹ̀ ní fún ẹ ṣe kí lọmọdé mọ̀ èyí ló máa mọ tọmọdé mọ̀ àti nǹkan tágbàlagbà tọ́jọ́ mọ̀ pẹ̀lú ara wọn. jẹ́ kí n lọ múra sí i.
tètè fọkàn rẹ̀ tán kí mọ́mí tó dé o, mo fẹ́ lọ toilet. Ẹ̀yin bẹ́ẹ̀ wà ní inú bẹ̀yẹ. Ẹ̀yin bẹ́ẹ̀ wà níbẹ̀ yẹn. Ẹ kúrò níbẹ̀ báyìí. Mo ti dé báyìí. Ẹ kúrò níbẹ̀ bí mo ṣe ń sọ fún yín yẹn. Ẹ kúrò níbẹ̀. Tí ẹ bá kúrò níbẹ̀, máa fi ọwọ́ gbogbo yín pátápátá. Kí n tó ka 1 to 3 kí ẹ ti kúrò níbẹ̀ báyìí. 1, 2. Ẹ wo, wọ́n bá yín sọ́ọ̀tì ẹ̀ lu agídí. Tàbá bá yín bẹ̀ máa yá palẹ̀ ọ̀run ní ẹ̀yìn wèrè. Ọdẹ tó ń ṣọ́ Elédùmarè. Orí ẹ̀gùn ló máa kú sí. Kí ló ṣe? Àwọn ẹ̀gbọ́n yín dà. Ìwọ́n ń tiẹ̀. Ṣé bí pálọ̀ lọ sí ń gun kẹ̀kẹ́? Ṣé ń gbà kékeré bàbá ẹ̀ pálọ̀ lọ sí ń gun kẹ̀kẹ́? Torí oṣooṣù fẹ́ sọ̀rọ̀ tó bójú tó pé àná mi. Ṣé o lẹ́nu tó máa kí mi ní àbórí nílé látàárọ̀? Pẹ̀lẹ́ ẹ kú lé. Ẹ̀gbọ́n ẹ̀ kọ́. Price tí mo ní kẹ́hìn jẹ́ ti sílẹ̀. Ẹ bá ti ṣe tán, ẹ̀bùn ti dáàdì yín lọ́tọ̀. Kò gbé ìtókù lọ sórí tébù fáwọn àbúrò ẹ̀. Ẹ tètè ṣe kí akẹ́ dá mi lóhùn. Ẹ má pẹ́ o. Ẹ̀dá ẹ̀bùn títà láyé bá dé mọ́ máa kán bí mi. Mi ò fi hàn kọ́ sọ̀rọ̀ sí mi kó dẹ̀ fún ọkọ tó má kàn kíá. Ìràwé onídàájọ́ ilẹ̀ kò sọ.
fún accountant kí ó bá yín wá owó díẹ̀ kẹ́yìn náà fi ṣọdún. Thank you very much. Ẹni tó bá di ọjọ́ kejì ọdún kẹfì sinmi ńlé torí mi gan bí mo ṣe wà ìmọ̀ ń ṣe kí ni mo ń lọ sí Abẹ́òkúta èmi àtàwọn ẹbí mi Abẹ́òkúta láti máa ṣe iléyá ọ̀rọ̀ mi ò yé yín sókè ní night time my dear tó bá ti délé bá mi sọ fún Bọ̀sùn ni mo láti take off lọ sí Abẹ́òkúta lẹ́yìn o ṣó ti yé pé Abẹ́òkúta lèmi àti àwọn fámìlì mi ti máa ṣe ọdún iléyá. Ọ̀gá ṣe rò gílẹ̀ tí ń ṣó báyìí ẹ̀ ṣe sọ́gọ̀ là. Mi ì gbé mọ́tò lọ àwọn luxurious buses yẹn ni máa wọ ẹ̀kan nú ẹ̀ ṣó ti yé sí alẹ́ náà dẹ̀ fi máa ń gbéra so alẹ́ náà ni gbogbo wa máa mú o ṣe máa dìá. Bọ̀dé ṣorí wọn tiẹ̀ bó ṣe ń ṣe ni kò máa ṣe o torí gbogbo àwọn èèyàn náà máa ń rọ́yìn ẹ pé o máa ń tẹríba fún àgbà o dẹ̀ máa ń bọ̀wọ̀ o dẹ̀ wà hard working bó tilẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ finance whatever yìí pé kò tí ì yé ẹ dáadáa but Rome wasn't built in a day ṣó ti yé ń sìn ọlọ́run á jẹ́ kó o mọ̀ ọ́ mo fẹ́ bó ṣe ń ṣe yẹn inú mi dẹ̀ dùn sí ẹ gan torí tọ́mọ ẹni bá dá ká sọ ọ́ àwọn kan wà tó jẹ́ pé ìgbéraga ò ní jẹ́ kán dé anywhere fi kún owó tí accountant bá fún wọ kò fi ṣọdún ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tiẹ̀ kó o ṣọmọlúwàbí. Sọ fún Bọ̀sùn jọ. Ẹ bá mi kí àwọn màjà láyọ̀ lè máa jẹ́. Ẹ má pẹ́ sà. Tí ó jọ yẹn. Ọlọ́run àtọ́jú gbogbo yẹn o. Àbẹ́ àdúrà. Ọ̀gá náà ń kọ́ àjọ máa ní owó yìí. Ilé kọ̀ọ̀kan tàgbé. Ilé kọ̀ọ̀kan tàgbé. Ilé kọ̀ọ̀kan tàgbé. Ilé kọ̀ọ̀kan tàgbé. Àmì rẹ̀ lè o. ILEYA. Who is that? Mbo lẹ́yìn wà tẹ̀sí ìṣòro ìgbà. Ìdí oúnjẹ lẹ́sìn rẹ̀ ń mọ̀ yìí. Welcome, Daddy. Mommy, Daddy is back. My dear, how will you come? Ṣé ìdí oúnjẹ làwọn ẹ̀ṣì wà? Nígbà tí mo sọ fún ẹ wípé mo fẹ́ tètè kúrò léyìí. Wọ́n ṣàjẹun. Títí di ìwò yìí, wọ́n á ṣàjẹun sọ̀rọ̀ gbọ́dọ̀ sí ìjẹun látẹ̀kọ́. Lù lẹ́yìn ìṣẹ́jú márùn-ún tí wọn ò bá ti rẹ́dì máa já everybody lẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Kí lẹ́yìn náà jẹ́ látàárọ̀? Iṣẹ́ ọmọ tó bàbá ní sọ, ó yẹ ìjọ ṣáájà lẹ́ka ká lọ síbi tá a lọ. Ìwọ àgbàlagbà náà ti ẹkọ́ máa káwọn àbúrò ẹ̀ lójú. Ó kọ́ wọn lójú, ṣó ti di ẹrù wọn. 5 minutes lẹ́yìn mi fún yín yẹn. Mo fún yín ní 5 more minutes. Kẹjọ jáde kẹ bá mi ta. Níbo lẹ fi chase mi sí? Ó máa wà nílé bẹ́ẹ̀. Ṣé kí ìṣẹ́ fẹ́ wọ̀ ní? Oúnjẹ náà ni wọ́n ń jẹ yín yìnyín. Wo tó bá ló wo jẹ pálẹ̀ ọmọ fún ọmọdé ọ̀gbẹ́dá kí nípò bẹ́ẹ̀. Pálapàla. Bóyá wọ́n náà ń pè ní slow men at work. Oníṣẹ́ ojú pópó. Ilé kọ̀ọ̀kan tàgbé. Ilé kọ̀ọ̀kan tàgbé. Ilé kọ̀ọ̀kan tàgbé. Ilé kọ̀ọ̀kan tàgbé. Àmì rẹ̀ lè o. ILEYA. ILEYA o, ILEYA o, ILEYA. Ká má tàjòràjò, ká má máa gbé sájò. Ìgbà kì í lọ sóko, kó má bọ̀ wálé. Ó ti dandan èmi àdélé mi o. ILEYA, ILEYA o. Ilé kọ̀ọ̀kan tàgbé. Ilé kọ̀ọ̀kan tàgbé. Ilé kọ̀ọ̀kan tàgbé. My dear, bí wà lẹ́gbẹ̀ẹ́ yín lọ yẹn.
ló wà. Ṣé gbélé tẹ̀ ń bẹ̀rẹ̀ ni? Ayọ̀mídé ò sí ibi mo jẹ́ bọ́lọ̀. Oníṣákì ló wà ní àgbo yọ ní. Ṣákì bá wọ Ayọ̀mídé ò sí ibi. Ṣákì rà ní. Ṣákì. Ọmọ mi dà. Come on, get up. Get up. Get up. Kí ló ń ṣe? Come on, get up. Ṣákì ọmọ mi dà. Mọ́tò wo? Dáràn. Ṣáájú. Ayọ̀mídé dà. Wọ́n ní kó gbé. Ṣé Ó wà ní mọ́tò. Ọwọ́ ló ń sílẹ̀ dé. kí ẹni pé ẹ̀gbọ́n mọ́ mi? Oníkìtà ti gbé. Ìyá Ṣákì. Oníkìtà ti gbé. Ìyá Ṣákì. Bọ́ọ̀bẹ́. Mọ̀ pé. Dáràn. Tèmi bá mi dáwà sí ẹ̀mọ́. Tèmi bá mi. Odidi ọmọ. Odidi ọmọ ló gbà mí sílẹ̀ lé. Èyí tó ṣe ò ní ṣerú ẹ̀ mọ́. Àgbàlagbà. Ẹ̀ka ìtì tíwà. Kí ni mo ń wọ̀ lẹ́yìn? Ìbọn ni bàbá. Àgbà ẹ̀ máa sọ bẹ́ẹ̀ ọkùnrin máṣíìnì ọlọ́run ṣe fàájì tí mo. Ẹ̀yin wá kó búlà sí bí. Ẹ kó búlà sí bí torí pẹpẹ ṣe létí. Tinú bá bẹ̀rẹ̀ sí bí yín kọ̀. Àbí ẹ mọ̀ wípé ìbí yóò mọ̀ pé olówó wò lẹ́sẹ̀ lónìí. Ó yẹ kó kí n fẹ́ wò. Yóò mọ̀ pé olówó wò lẹ́sẹ̀ lónìí. Ẹ má dán rẹ́ wò wọ́n. Ẹ bọ́ báyìí. Ẹ bọ́ báyìí jókòó. Ẹ jókòó bọ́ọ̀ láti máa ń lọ. Olórúkọ ẹ̀rù òṣèlú lálẹ́. Sure. Operation wà lálẹ́ yìí. Ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Mr. Adeniji tó ń ṣiṣẹ́ ní Ministry of Finance. Alẹ́ yìí ni a máa carry out operation ní ilé ẹ̀. Wọ́n ní ọdọọdún náà rúrúgbó. Ọdọọdún là ń rí ọmọ obì lórí àti òun ò try láti pọ̀ tó jẹrí á make sure fóun lọ sí ìlú Abẹ́òkúta nílùú wọn lọ sọ́dọ̀ ìlera. I'm also good. Mo ti ń monitor ẹ̀ tipẹ́. Mo ní sọ pé mo follow ẹ̀ títí títí mo monitor ẹ̀ dé Wuse garage níbi tó ti máa wọ mọ́tò ìlú wọn. Ọpọlọ ti pọ̀ jù. Wọ́n tó fi yẹn jú ẹ̀ Igwe àwọn association of armed robbers. Àwọn ọmọbìnrin jẹ́ Ká pàṣẹ bàbá yìí. kò sí wọn bá lè ké sí bàbá olè lè ké sí lọ́wọ́. Náà alẹ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ gba owó kan tí mo ti gbọ́ ń pẹ́. Àgbàlagbà báwo lè ṣe ọ̀pẹ́ bíi tì í? Mo ti mọ́ nítorí ẹ̀ ti pẹ́. tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọdé sọ mo rò pé ìgbà tí nílé wọ̀wọ́ èrò kì í ṣe báyìí ká má kàn lọ dà máa lọ ká má lọ délé tábà lọ gbowó kọ́ ẹ̀mọ̀ ọdún tó wà tà lẹ́tù kó lọ lọ́wọ́ kó lọ fowó ṣọdún. Kò yí sùn ká máa gbé owó lọ sí báńkì. Kì í gbé owó lọ sí báńkì rárá. Owó tí mo lè ń sán pa ẹ̀ kì í ṣe owó tí wọ́n lè kàn fẹ́rẹ̀ ẹran iléyá lásán. Ẹ̀bí tí owó gidi ni. Bóun ṣe kọjá sí ìlú wọn lọ ṣọdún yẹn, àwọn á kọjá sí ilé tiẹ̀ lọ ṣọdún tiwa. Olórí ọkọ̀ òtí bá jẹ. Ìjì
jẹ́ kọ́ mọ́ mi ra inú. Ẹni tí ó rí tó ráhùn sí ọba bàbá. Olúwa mo dúpẹ́. Jọ̀wọ́ máa wá dáhùn lóhùn. ẹ̀yin dẹ̀ wà níbẹ̀ yẹn ẹ kúrò níbẹ̀ báyìí mo ti dé báyìí ẹ kúrò níbẹ̀ bí mo ti ń sọ fún yín yẹn ẹ kúrò níbẹ̀ tí ẹ bá kúrò níbẹ̀ máa fi ìbọn fọ́ gbogbo yín pátápátá kí n tó ka 1 to 3 kí ẹ ti kúrò níbẹ̀ báyìí 1 2. ẹ wo wọn bá yín sọ́ọ̀tì ẹ̀lú agídí tàbá bá yín bẹ́ẹ̀ máa yapa lọ́rùn ní ẹ̀yìn wèrè. ọdẹ tó ń ṣọ́ Elédùmarè orí ẹ̀gùn ló máa kú sí. ṣọ́ọ̀bù ni mo wà tó ti polówó kìíní ogun epo ni tó bá ti ṣe rice kó dà sí méjì kó fi ìdajì náà kó mix ẹ̀mú rice kó wá bù sí gbogbo lẹ́nu ilé pàápàá jùlọ pálọ̀ àti visitors room ibẹ̀ làwọn epo yẹn pọ̀ sí jù
o ti gbọ́ kó wá mẹ́tò kó wá tọ́jú ẹ̀ sí bíbá ẹ̀ tó bá ti ṣe tán kó fọ owó ẹ̀ o ó wà pọ̀ ìdí náà sí i tó bá dẹ̀ wẹ̀ kó ṣe tán kó fọwọ́ ẹ̀ kẹ́ni ìyẹn máa kú dànù. Ayọ̀mídé Kafilat ẹ má dé dìkínì yìí ó wà pọ̀ ìdí náà tó ẹ má dé bẹ́ẹ̀ o ẹ ti gbọ́. Ó yá ojú wa Ayọ̀mídé ìwọ náà wà. Àbí bí ògògó. Ọbẹ̀ lọ bí bẹ́ẹ̀ kọ́ máa fi ìbọn já ìfún ẹsẹ̀ alẹ́ ìrántí lọ́dún iléyá ẹ má fi àìwọ̀ owó orí ẹ̀. Aṣọ́nà tó rà ní àwọn òkú tó lé wá.
ìyàwó ayá ni. Àwọn ètò ń ta ilé yìí fún try náà àmúnáwá anyway. Ẹ jẹ́ ìpawó. Ó ṣe pépà let's move back wọ́n tí bàtọ̀ bá tún ìgbé jáde dáadáa rush ẹ wo wèrè nígbà tó gbé ní jẹnẹrétọ̀ tó ṣubú tó bá gbé lápá wà dákú ni please move. Igwe káfàtà ẹ̀wò nípa àwọn tó ní orí ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bá ń bẹ̀rẹ̀ gbàgbọ́dù bàbá. Etí tí machine lè má ṣe títún lè kéré nígbà. Àwọn owó ni mo sọ pé mò ń wá bẹ̀rẹ̀ ní sàṣọ̀gbó ń kówó sí kó tó yẹ pé mo ti mọ̀ wọ́n ti paṣọ yìí. Òṣìṣẹ́ owó ètò táì ní bẹ̀tẹ̀ bá wá padà dé àwọn akógun sẹ́ẹ̀tì síìdì ọgbọ́n ilé ìgbà owó ní lálábà. anyway ló fẹ́ try o. Kánàlù owó yẹn wá ní ọ̀tọ̀ máa jẹ́ problem fún mi. Disaster gbá mi pé owó wà lọ́wọ́ rẹ̀ àpótí kò lọ́ṣọ́ tó ń lé àwọn. Owó bẹ̀ wọn kì í fi ẹ̀rọ léyà tókè. Gbé bàbá ìgbádùn ọ̀gbọ́n yìí ó kọ lórí ọ̀rọ̀ ọ̀lọ́wọ́ ẹ̀wọ̀n tó ń jílò láàárọ̀ kùtùkùtù ṣá oyi láti dè lọ. Lágbóòdù pápákọ̀ tí mo ti ta ìpẹ́kù àníjù orúkọ rẹ̀ bọ́tò lè pa gbé lọ́lẹ́ àlejò ìdáná but not man. Káfàtà. Iṣẹ́ mi fọ́ pẹ̀lú. Àgbàlagbà orúkọ ẹ̀wòṣà gbogbo bá rẹ̀ sí bẹ́ẹ̀. Báwo ṣe ṣe lálẹ́ ọba ẹ ṣe kọ́ńpẹ́ lórí ọtí tí ìwé ìgbé wa rẹ̀ tàbí tọ́kì ìwọ gbé lórí ṣé kò tá a bá wá bìrì. Come back, stand up. Your money dey let it be. This something is never done anywhere. Tó kì máa bá ọ̀rẹ́ ká yẹ everything because ẹ̀rọ àmì ìwà òkè pẹ̀lú oúnjẹ gbà. Ọ̀rẹ́ náà gbé pọ̀ kò tàbí tọwọ́ yín. Jórí, ọ̀rẹ́ everything. Ṣé ilẹ̀ bẹ́ẹ̀ náà six? Ìjà ìwé kì í yẹ oúnjẹ yìí. Báàgì. Báàgì bàbá àgbà. Iyọ̀ ẹ̀fẹ̀ jẹ́ ẹ̀fẹ̀. Ọmọ sọ́dọ̀ champion ẹ̀ńtì. Kò ní kẹ́ mi sọ. Wọ́n máa wà wá rán. Ìgbà táwọn èèyàn ń ṣe jáde, respect wà ní ṣe. Èèyàn ní láti kọ́ṣẹ́ ìkómọ. Ìjọba níbi tí wọ́n lọ ní ayọ̀ ìmọ̀ ọ̀dọ́ yìí jí gan-an. Ọlọ́run. Ìyá àtẹ̀wà àgbà. Ìyá àtẹ̀wà. Stop, stop, move. Ọmọ need your respect. Move. Gbogbo àsìkò táwọn èèyàn ti jáde, ìgbà yẹn respect tán, kò tó respect mọ́. Ṣé o mú mi lọ́tẹ̀ tèmi? Ọmọ yóò fún mi lọ́wọ́ mi. Anyway, báńbì ni ilẹ̀ àwọ̀ Chicago. Ramoni. Àgbàlagbà. Ẹ̀fọn ló ń gún mi ní ẹ̀bá tí ní abẹ́nú ọgbọ́n yẹn. Olóyè oko, nǹkan tó ń máa fi ṣan yín ni o. Ohun tí mo ní kó o fi ṣọ́ mi. Bẹ́ẹ̀ ni bàbá. You mean Nàgán? Ìbọn kan bàbá, swan water ni. Ramoni. Olóyè oko. Kékeré ò dáa. Bóyá kí wọ́n
ṣe bú ìbọn sí èèyàn báyìí kó it's never done in anywhere torí tọ́kì àti rẹ́sì anyway fi gbé ìbọn yẹn kó fi fèsì sí yìí ọ̀rọ̀ ìjáde láburú lájẹ́ torí ìyẹn ni bẹ̀rẹ̀ sí wá jẹ́ ìfú lọ́rọ̀ a tó ṣe ìbọn mi báyìí mú bẹ̀rẹ̀ sí jẹ́ olórí oko kò sí bájà ọ̀sán. bó ṣe ṣe ìbọn. bàbá mi ò bá ṣọ́ra gan nípa ìgbà ìgbélé làjọ àríyàn. o lè rí ẹni tí ṣe mọ̀ pé tọ́kì ti yá àdìgẹ́. bàbá àgbà ọlọ́run jẹ́ pé àárín lábúrò wípé ẹjọ́ kí la tún fẹ́ lọ ṣe mẹ́ẹ̀ kí la fẹ́ lọ ṣe lókè. mi ò ṣiṣẹ́ àṣetì mi ò ṣe kí ni mi ò ṣe iṣẹ́ àṣetì. sọlẹ̀ ẹ̀gàn. tá a bá ń gbọ́ sí ní ọlọ́pàá bíbélì mi ó ti stop sí ọ̀rẹ́ sàmì ẹ̀jẹ̀ padà sókè. àgbàlagbà ẹ̀jẹ̀ máa pààrọ̀ lọ ó jẹ́ bẹ́ẹ̀ jọ pé inú mi ń já pọ̀ bí mo ṣe wà. àwọn olórí burúkú wo ni mo kó ṣiṣẹ́ lálẹ́ ìwọ̀ lọ́hùn tó lè jẹ́ pé set by set àwọn groups tí mo lò mo máa bó lórí burúkú dòwò pọ̀ o. àgbà náà yẹ ká palẹ̀ pẹ̀sẹ̀. ìwọ fi ojú kòkòrò jẹ ìrẹsì ẹ̀kan ẹni tó máa fà á nìyẹn. lọ àìgbọ́kú ọkọ ẹ̀rọ àgbẹ̀ kan tó ṣẹ́yìn fẹ́ ṣe mí. ẹja máa lọ ẹja padà. àìgbọ́kú ọkọ ìyàwó pé olùkọ́ ń jèrò ṣàkóso ṣàfihàn padà ẹ̀yà ṣe mú ẹ̀jẹ̀ ká mú. àgbọ̀kọ̀kọ̀ ẹja àgbọ̀kọ̀kọ̀. àgbàlagbà. ọ̀dà ẹ̀ka ti fẹ́ gbọ́ pọ̀pọ̀ báyìí. Come on! knockout. knockout fún bàbá yìí. come on fún bàbá yìí. ìdààmú wọ́n lé gbogbo ìgbàgbé wọ́n yà tọ́kẹ́. àjò gbé sájò ebi ò ṣá ẹ̀kú. Bàbá Alárẹ̀, ìfúnjákọ̀. Ọ̀gbẹ́ni máa lẹ̀ fún òdìgbòlùgbọ́ ọmọ mọ́ra ni. irú ọ̀gá wo la bá ṣiṣẹ́ yìí o. Ìgbè tọ́lẹ̀tì ẹ̀ ń wọ̀ lọ́yà. Ẹ bá lọ borí bẹ́ẹ̀ tilẹ̀ wà. àgbàfẹ́ yàgbẹ́ wọ́n ní ìdẹ. Àkúrẹ́ bàjẹ́ kú. Àkúrẹ́ bàjẹ́. Ṣóyà wèrè. bọ́lá bá fẹ́ dojú rú báyìí kò sáré wo inú ẹ̀ kan kó ìfọ̀rọ̀ ló ń kó yín. silence ọ̀pọ̀ olóhùn tí nǹkan bá ti yí wọ́n báyìí kábà gbogbo ló gbọ́ngbọ́n. Àṣẹ. ní kó gbà lóbi gbà. ìràwé kì í dájọ́ ọlẹ̀ kó sì nà èmi lè dájọ́ ọlẹ̀ kí lè sùn mọ́ ọlọ́dọ̀ tèmi. ọ̀rẹ́ sáyẹn kò ní sílàbù rọ ẹnu báyìí kò ní ẹsẹ̀ yẹn lẹ̀ ló fẹ́ pa ìkúrọ̀ ojú ọ̀nà. Ogun rere. kárígò lágbára lákìjà ogun. Ogun pọ̀ jù. Mímí.
gbé ológbò mi gan mo gbé àṣà mi mi ò lábọ̀ mọ́ kí ni mo fẹ́ jẹ ṣé bí tí pẹ́pẹ́yẹ bá jẹ tó bá jẹ òkúta ó ló máa fi omi báyìí ló máa fi fẹ́ láti fi ṣù. àṣẹ tọ́tù náà kí ni ọ̀pọ̀ òfẹ́ kà mọ́. kà mọ́ èmi náà mọ̀ bẹ́ẹ̀ tó lẹ́ ọbẹ̀ tà bẹ́ẹ̀ tó lẹ́ ọ̀nà ọbẹ̀ náà ni. ṣé o bẹ́ẹ̀ sì yẹ kò lè ka lọ ní méjì lọ mo kò bẹ́ẹ̀ sì òkè méjì ló jẹ́. àìgbọ́ fún ọkọ sẹ́ owó rẹ̀ sínú ẹkú. èmi àwọn òṣìṣẹ́ àrùn ìlànà. ẹ̀rù ti ká ẹ wá ilé ìgbọ̀n mi níbẹ̀ tọ́lọ̀. ilé ìgbọ̀n mi fẹ́ ìtumọ̀. lóde bẹ́ẹ̀ yàgbẹ́ ṣèlú tó bá yọ yẹ. bẹ́ẹ̀ yàgbẹ́. ní ká ti gbọ́ kírẹ̀sì kì í ti pa mí kó pa kọ́ni kó pa èmi akọ́ni. ẹ̀wọ̀ iṣẹ́ ẹ̀wọ̀ mo gbé egun mi gan kò bá mi tó jẹ́ egun olúgbò mo sọ kò bá mi àìmọye àṣejẹ tí mo ti jẹ tí mo ti fi egun há ẹnu báyìí kò pa mí ìwà jẹ simple rice. ó ń kó jẹ ìta màṣá. lóde lóde. irọ́ àyèrè irọ́ láéláé. ẹ̀yáwó ìgbé. lọ bàbá aláyé kékeré ní bàbá òwúlẹ̀ tó mọ̀ jẹ́ ló pa òun jẹ́ rẹ̀ sùn wọn. àgbà ṣìkà wọlé. àwọn ọmọ náà ọgbẹ́ ń fọ Igwe. akọni lọ ọmọ tó ṣẹlẹ̀. akọni kọ́kọ́ ló lọ àwọn ìdìgbà kan lọ. tọrọ bá ti rí báyìí èèyàn máa ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹni o. tó lẹ́yìn lọ yẹn. ọ̀gbẹ́ ni má bọ̀kọ̀ sí. ìwà arúgbó mo ní ẹrù bí mo rárá. èmi ní kí ni ẹ lè. Ajokoledo òjìjẹ máa rọlẹ̀ kò síbi tó dàbí ilé mi. Ewúrẹ́ bá jẹ lọ lápàdà wáyé bágùntàn bá jẹ lọ rántí ilé mi. àbábọ́kọ̀ ní ayé Àbújá ẹ káàbọ̀ ẹ máa wọlé ẹ máa rárá o. n tí ojú gbogbo yín máa rí ṣe lẹ máa ní ẹ̀rírú ẹ̀rí. bọ̀dá ṣé ò sí. ẹ máa wo ní ti ń jàre. níṣó níranù ọdún làwọn aṣọ ọdún lẹ́yẹ ẹ̀kọ́ lẹ̀ ẹ̀jẹ̀ ń bá yín kẹ́rù. ṣé ẹ lè ṣe kí àfikún mi wà bẹ́ẹ̀. ẹ̀rọ ọkùnrin ọmọ wọn ọdún lẹ́yà lẹ wá fún o. ẹ máa bẹ̀rẹ̀ ọkọ mi sáyé jẹ́ ń bá yín gbé jẹ́ ń bá yín gbé. wo tó bá rí kókó ojú ẹ̀yẹ́ lájọ wà ní. ẹ kúrò lọ́dọ̀ fún mi. Ewúrẹ́ bá jẹ lọ àpàdà wáyé bágùntàn bá jẹ lọ rántí ilé. àwọn Àbújá dé o. ọkọ ilé eléyà ọdún yìí. àbágídé ọlọ́pàá mi rí. mo dúpẹ́ àkókò rere náà. àwọn ẹ̀dọ́ bàbá mi ẹ wò ẹ kú lé fóònù yín sà. wọ́n ti já fóònù kí ló dé. kí ló dé. fóònù báyìí lórí ọlọ́run. fóònù kí ló dé. jókòó kí ló dé. kí ló dé. wọ́n jáwó lọ lára ẹ̀. Ayọ̀mídé ni sà. kí ló ṣayọ̀ bèlè. pèrè ló gbàgbé ọmọ lẹ̀. ló gbàgbé odindi ọmọ lẹ̀. sínú ọkọ̀ àbí sínú bo sílé. ayé mi o ayé mi o ayé mi o ayé mi o. Mọ́mí, ṣé àǹtí Ṣákì ló dé Ayọ̀mídé ni? Ṣé bẹ́ẹ̀ lẹ bí Ayọ̀mídé sí? Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ gbé Ayọ̀mídé. Ẹ wo mi tí wọ́n tó bójúbójú la gbàgbé ẹ̀sùn. Dájú wa, ẹ̀yin lè fà. Ṣùgbọ́n ẹ̀yin náà lè ń kọ́ wa lójú. kí la máa ṣe ọmọ ẹ má jókòó ohun ẹgbà mi. ẹ jọ ẹ mọ tí máa ṣe
the nearest phone booth tó bá wà around máa lọ pé Àbújá padà ń bẹ̀. Ó yá ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ láti. Ó yá ó ti tó ọkọ tó bá fojú wọ. Wá ọmọ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ n ti máa fi ojú ẹ̀ rí fìyẹ́lẹ̀ kí n jẹ́ kó lù ú. Wá dẹ̀ gbádùn mi. Báńkì ọmọ wọlé báńkì ọmọ wọlé báńkì ẹrù wọlé wọlé tí ó ráyè mi lóde. Tí mi nú mi lè lọ ọdún tó. Ọmọ ẹbí ọ ní nǹkan kan. Ṣé ọmọ rẹ náà ló bí gbogbo àwọn tó lọ yìí? Ọmọ mi lọ lọ́run jọ fún wọn fún. Ìyàwó kan. Ọmọ bíi méje. Ìka mọ́ òbí torí Ọlọ́run. Ó ìka mọ́ òbí. Ó ìka mọ́ òbí. Ṣé ní ibi tí ọmọ rẹ wà lọ́hùn, wọ́n ń fètò sọmọ bíbí lọ́hùn ni? Ẹ̀yọ́ lè lọ bá wọn tọ́lọ́run. Ọdún yẹn ìdùn. Ọdún ló sọ ti gbàgbé ọmọ inú ọkọ̀. Nígbà tọ́mọ ti pọ̀ jù, àyẹ̀bí mi kú bí, ẹ̀bí olè ẹ̀bà níní. Kò sí tẹ́ ẹ̀ ní bí. Ó lè gbàgbé ìkànnú ọkọ̀ yìí. ṣe wá di ọmọ ọlọ́mọ lọ́ọ́ tó fẹ́ pa. ọmọ ọlọ́mọ ọlọ́rọ̀ abetí dídí Alábí wọ́n ní wọ́n ni wọ́n fẹ́ fi ṣètùtù ìwọ́gbẹ́. sinimá tó milẹ̀ títí tí gbogbo ní sátàkárò òjìrè kọ́kọ́ ẹnu ẹ̀ àjẹsọ̀rọ̀ world of difficulty. abẹ́nilóyò ogun bá mú jẹ́. Terrific, agonizing, loving, emotional, intricate murder. Àjẹsọ̀rọ̀ world of difficulty. olóyè ẹrú àbọ̀bù nígbà fún ẹ̀ka mi lẹ́nu gọ̀ǹtì. wọ́n ní àìsàn ẹgbà rẹ̀ tí ń mú alára rẹ̀ jọ̀sán. ẹ má dáwọ́ sórí tèmi bí wọ́n pa ayé kẹ́ lọ dáwọ́ ẹni kẹ́ lọ jẹun ẹ̀rọ agbáwọ̀ ẹni báyìí. ó wá ń bẹ̀rù bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́lẹ̀ ní sẹ́yà fẹ́ mọ̀ pé ẹ̀sìn bí sí olóore ni ọlọ́run ọ̀dọ̀ fẹ́bẹ́ ọgbà rẹ̀ lọ ṣé ọgbà abẹ́ ìdáhùn. An African movie of the year, Hollywood award-winning movie, Àjẹsọ̀rọ̀ World of Difficulties, produced in Yoruba, subtitled in English, The Best of Ogogo, Chika Kodri, Jide Kosoko, and Samuel Olase in the New Millennium. Àjẹsọ̀rọ̀ World of Difficulties. Kátàmbárí wo fi sọ fẹ́ríyá àlàlí ìbàdà àgbàkan tí ọ̀gbọ́n kàtàfíà wọ́n bọ́ ránjẹ́lì ọ̀ràngàlí lékeleke. olówó orí mi Àlàbí. bí ó sì iṣu kí ló bá máa pè níyàn o. bí ó sì èlùbọ́ kí ló bá máa pè lọ́kà. bí ó ṣàgbàdo kò sí wọn bá máa pè lẹ́kọ̀ọ́ yangan. rántí o ọ̀pọ̀lọpọ̀ bàbá mi tó kọ́ yọ Àlàbí ó bá ti dẹni àgbégbìn. ó gẹ̀jù ó lẹ̀jù ó kìjù ó dùdù ó yẹ̀jù àtàtò ìyọ́dún Àjẹsọ̀rọ̀ World of Difficulty produced by Korede Film Productions written by Sunday Soyinka coordinated by Babatunde Asano Ogogo.
whatever present kò sọ́tọ̀ ayé sọ̀rọ̀ weather difficulties má jọ̀ọ́rọ̀ yẹn it's the top. Ikú ọmọ fọ́hún tọ́dún pani, kò mọ̀ fọ́hún tọ́dún pani. Ikú ń jẹ́ gẹ̀dẹ̀, ó ń rẹ́dí sí kí kò mọ̀ fọ́hún tọ́dún pani. Àpagbé. Kàtìlúbà gbogbo ọmọge ẹ má rọsẹ̀ Yomi Pàṣíláńsò pátá olókun àfọlọ́ba no condom anywhere anytime anybody ògè tó bá ta fẹlẹfẹlẹ tó kúta yà ẹjẹ pọ̀ ẹ wá wo ibi tó já sí o sinimá tuntun ikú ibi tẹ́ ẹ lè fojú sí ọ̀nà ògbàbẹ̀ náà ikú lélẹ́yìí ìjọ́ni sọ̀kísọ̀gbọ̀lọ̀ oríta ìdúmọ̀ta ló wà kú tó yọjú o action. àwọn ọmọge bẹ̀rẹ̀ ìjà nítorí ikú wonders shall never end. Madam, ẹ fọ́ àsọkọ yín wọlé yìí o. Àríkọ́gbọ́n láni fáwọn ọkùnrin. Ọ̀gá Bello, Bàbá Wande, Yomi Pàṣíláńsò, Kọ̀ràn, Àjọkẹ́ Àṣẹ́wọ́dọ̀ Rẹ̀mẹ́kà, Búkì Òdùbọ́sẹ̀, Akin Ọláìyá, Níyà Adédayọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tuntun ikú látọwọ́ 8 Productions. Ó ti jáde dàgbéléwò. Century Pictures 2028 Ereko Street, Ìdúmọ̀tà Lagos. Tẹlifon 012644549 àti 08023200862 ló gbé jáde o. Ẹ tún lè ríra lọ́dọ̀ Sàbákọ́ Investment ní Ìdúmọ̀tà àti Millennium Films ní Ìdúmọ̀tà Èkó. Ẹ tún kú ojúlọ́nà sinimá tuntun òkú àlejò. Sinimá tó yìnbó ti ń pọ̀pọ̀ nú ẹ̀. Ikú lélẹ́yìí o. Ìgbéyàwó lọ́rùn àpáàdì náà tó ni. Ẹ tètè lọ́ra sinimá tuntun ikú. Kẹ̀rí rò wò. Ṣerere, ṣerere, ẹni gbáyé ẹ̀jẹ̀ ṣerere, ìkà ó máa fẹ́ o. Ẹni gbáyé ẹ̀jẹ̀ ṣerere, ìkà ó máa fẹ́. Ìmẹ́jìnà lọ Nàìjíríà bàbá àtọ̀fà. Sọ́ni ICT and Communications gbé sinimá tẹ̀ tún retí ẹ̀ jáde. Òkú àlejò, sinimá tó jẹ́ kójú wa tó. Àṣegbẹ́kẹ̀ ìsúnáyé o. Òkú àlejò, ẹ wá wò bọ́wọ́ lásán ṣe ń ṣe bílálà ní òjijì olórí ìlú wa ní kọ̀rọ̀ yàrá. Òkú àlejò, àkọ́kọ́ sinimá rẹ̀ tí ògbóǹtarìgì ọmọ yín na. Òṣèré fíìmù olóyìnbó ni MS Obi yóò ti sọ Yorùbá dá ṣáká. Àbá tí alágẹmọ bá dá òun ní òrìṣà òkè ń gbà. Òkú àlejò ẹgbà ní ẹlàjà ọba di méjì láàfin. ẹ̀yin olóyè ẹlẹ ṣé ẹbí mo pẹ́ díẹ̀ kábíyèsí kálílẹ èmi kábíyèsí lé. Òkú àlejò sinimá kàǹkà tó lùbọ aláwọ̀ funfun pọ̀pọ̀ nínú ẹ̀. torí ọjọ́ tó bá pèrèkún lẹ́kún jẹ́ o ọjọ́ tó bá ń korò lóró ń dáhùn ìràwọ̀ èkì ń dájọ́ ọ̀dẹ̀ kó gòkè ó yá máa bọ̀. Òkú àlejò ẹgbẹ́wò ẹ̀yẹ́wò kẹrẹ́ àwọn àgbà òṣèré tó kópa nínú ẹ̀ Century Pictures ló gbé jáde wọ́n wà ní 2628 Ereko Street Ìdúmọ̀tà Èkó tẹlifon 01-264-4549 àti 080-232-00862 ẹ tún lórí sinimá tuntun Òkú àlejò àlọ́dọ̀ Sàbákọ́ Investment Ìdúmọ̀tà àti káàkiri ọ̀dọ̀ àwọn tó ń ta quality video film cassette káàkiri ilẹ̀ yìí ẹ tún kú ojúlọ́nà fíìmù tuntun ta ló ń gbónú látọwọ́ Latin sinimá tuntun Òkú àlejò tá à ń polówó ẹ̀yìn òun nìkan làwọn olórí rẹ̀ ń dùn ráwọn tìǹtìǹtì. kí ló dé gan-an ẹ̀jẹ̀ ń gbá tẹ̀lé mi ẹ̀ ń gbá tẹ̀lé mi bẹ́ẹ̀ ni pé tí lájọ máa di fóònù. èé má ṣe. jọ ẹ tó báyìí right. Sórí wọn tiẹ̀, ó jẹ́ kí mo fẹ́ máa sọ̀rọ̀ sí mi ẹ́ níyàwó. Ṣó kéèjì láti kó tọ́jú àwọn àbúrò ẹ ni? Mo ṣe fọ́ọ̀tì mi mọ́ mi. Mo ṣe fọ́ọ̀tì ẹ mọ́ mi. Mo ṣe fọ́ọ̀tì ẹ mọ́ mi. Wàá rí nǹkan tí màá fojú ẹ rí. Èmi kọ́ ló fún ìdìrín ìdíjọ́. Bóyá kan lára àwọn mọ̀lẹ́bí gbà bẹ́ẹ̀ ló fún ìdìrín ìdíjọ́. Èmi kọ́ ló fún ìdìrín ìdíjọ́. Ṣo ti gbọ́? Wọ́n náà àjẹ́ gbà. Ṣo ti gbọ́? Wọ́n ọmọ burúkú olójú wọn kò wọ́n kò yìí. Ayọ̀mídé. Daddy, nǹkan ní yín o. Mọ́mí, nǹkan ní yín o. Ẹ wo kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ Ayọ̀mídé wo my dear. Nǹkan ní gbogbo yín. Bye. Hello. Bye.
wọ́n lè kọ́ ọmọ wàásù tó di ọmọ wàásù tó ọmọ ara rẹ̀ lé èyí ṣe bẹ́ẹ̀ o bó bá ṣe bẹ́ẹ̀ wàhálà ló dé bọ́ ọmọ rẹ o. mo ti gbọ́. pàṣàbí bò. bá mi sọ̀rọ̀. mo ti pe Àbújá ṣeré tó wá jọ mí lójú jù tó yà mí lẹ́nu nínú ẹ̀ ní pé bí mo ṣe pé ilé wa báyìí Ayọ̀mídé ló gbé fóònù. ọtí o ẹ tilẹ̀kùnlé. ilé náà gbàgbé rẹ̀ sínú. ẹ ti mọ́lé. ẹ ti ọmọ mọ́lé. ọ̀ya ìwọ pò mí. àìdúró nìjó. tètè Àbújá. tètè máa lọ. tètè máa lọ. àwọn ọ̀sá ìyàwó mi ẹ̀kọ́. tètè máa lọ. ẹ̀kọ́. tètè máa lọ jọ torí ọ̀sẹ̀. àbúrò mi wá. wá rẹ̀ wá. tí bẹ́ẹ̀ bá ní ẹ̀yin nǹkan lẹ́kọ̀ọ́ ẹ̀ ń káwọn ìyàwó yẹn. ọ̀rọ̀ tirẹ̀ ìwọ́n gbọ́ wá. wọ́n òbílì mi bí ọmọ yìí ọgbọ́n jù ọ lọ. ẹ kò ó ti tó bẹ́ẹ̀ o mo ní ẹ má ta sí mi ẹ̀ dẹ̀ ń ta sí mi ẹ fẹ́ ká. Pẹ̀lẹ́ bàbá àdúrà rẹ̀ yá gbá àṣẹ. ọmọ kí ẹ lọ́wọ́ àwọn tó ọmọ ọdún mélòó yìí. àdìkẹ́ ọmọ òun kò bí ọdún méjì àbí kó máa ti ìwọ méjì báyìí ní ọmọ kékeré ní. Allahu Akbar. Allahu Akbar. ìmú kan nínú kẹ́lẹ́. wọ́n lọ́wọ́ bọ́lójú rẹ̀ wá. àfa ẹ̀rọ ìmú kan. Bàbá, yéé má le o. Kí ló dé? Ọmọ kí ẹ mẹ́wàá. Wọ́n ti bọ́ sí ọgbọ́n. Ọwọ́ ọgbọ́n. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Wọ́n ti pín ẹran rẹ̀. Wọ́n ti pín ẹsẹ̀ lọ́tọ̀. Wọ́n ti pín orí lọ́tọ̀. Wọ́n ti ẹ̀rẹ̀ lọ́ ti gbé orí sá lọ. La ilaha illallah Muhammadu Rasulullah. Ọmọ mi, Ògúnjà l'Àbújá. Wà á lọ́dún bíṣọ̀ fún ọwọ́. Bàbá. A gbọ́dọ̀ lọ́dún yìí. Sùúrù ní ká ṣe o. Sùúrù ní kí ẹ ṣe. Ẹ wo. Wọ́n ti fi ṣe kí ni? A ti fi ṣe òògùn. Sùúrù ti dópin. Sùúrù ti dópin. Sùúrù ní ká ṣe. Sùúrù ti dópin. Fi mí lẹ̀. Sùúrù ti dópin. Gbà. Alo bí ẹ. Ẹgbà nẹ́pà. Báwo làwọn òbí mi gan ti máa fi mọ́lẹ̀ sọ́kàn sílẹ̀ sáà? Tẹ́lẹ̀ yóò ṣe ẹbọra báyìí. Ẹbọra dà. Ọmọ tó kàn déédéé rìn wá from anywhere ẹbọra lélẹ̀ yìí. Ń gbò ní ẹbọra ni ìwo orí ẹ̀ tó rí dà. Sódìgbà tó bá níwo kẹ tó mọ̀ pé ẹbọra ni. Bó ṣe ń rìn kiri tiẹ̀ ládùúgbò ni ẹ fílẹ̀. Ẹ fún mi ní mínú àkọ́kẹ́ bíi ti sọ̀hún. Èwo bẹ̀? Fanta ẹ lọ́wọ́ òkè. Yọjọ. Ẹ ṣọ́ra fún ọmọ ẹ̀bọ̀rọ̀ aládùúgbò yìí o. Mo jẹ́ ìgbọ́ràn. Ìyá bọ́ọ̀lì. Ọmọ bọ̀ọ̀lì. Ẹ jẹ́ n sáré tọ̀nà.
ní sùúrù kò yí jìnnà tó fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni. Ewé bọ́ra ṣé ẹjọ́ ọ̀gánáìsì kìíní ni ìyá. Ó ya ni ó máa mu gbogbo ẹ̀ ṣẹ́nu ẹ̀rùn ni. Lẹ́ẹ̀mọ́ lẹ́ẹ̀gbẹ́ èmi náà kókó mu tẹ́lẹ̀. Èmi ò rò bá mo lè sanwó eléyìí o. Ọ̀nkú. Ó lè lẹ́yìn ó lè lẹ́yìn. Ẹ wá ibi tẹ́ ti rẹ́ bọ́ra yìí lẹ́mọ mi ò lè sanwó eléyìí o. Ó ní sanwó kìíní. Wọ́n mi rà. Tẹ́fẹ́ pariwo ni. Ó bẹ̀rẹ̀ lẹ́ni o. Ó bẹ̀rẹ̀ lẹ́ni o. Màá kojú àwọn orò pé ìtò ṣe ń jẹ. Àbọ̀lì respect yourself o. Fún mi lówó mi nílá tàbí bọ̀lì mi jalè. Àbọ̀lì respect yourself. Báwo máa ṣe sanwó nǹkan tẹ́ bọ́ra mi? Èyí bó ti ẹ̀rà yìí náà fún ìjẹ. Ó yá fún mi lówó. Fún mi lówó nìjà. Fún mi lówó ni. Ìyá ẹ ṣe fẹ́ máa rọ̀ mi ni. Màá rọ̀ fún ẹ o. Fún mi lówó mi. Nígbà tó ọmọ kan débi sì tó mú mi náà yóò ṣe àdó lẹ́nu ẹ̀. Ṣé èmi ni mo ní ògbé mi nílá sílẹ̀ ìwọ gbọ́dọ̀ gbé lọ́ngbà tó lọ sọ. Bẹ́ẹ̀ làbí ni o, Ayọ̀mídé ni o. Kí ló ṣe Ayọ̀mídé? Ayọ̀mídé ni o. Àní kí ló ṣe Ayọ̀mídé? Ẹ ṣé o. Ìgbà tí mo ní kí ìyá ẹ̀ kó kó àwọn ọmọ, ó kẹ́rù kò jẹ́ ká máa gba Abẹ́òkúta lọ. A lè gbé mọ́tò mi lọ sábẹ́òkúta. Ìrìn yẹn ti jìnnà jù fún mi láti drive. A wá lọ wọ àwọn mọ́tò jọ̀njọ̀jọ̀njọ̀ tó ń rìn lálẹ́ yìí, àwọn bọ́ọ̀sì yẹn. Pé ókè ká máa bá yẹn lọ Bọ̀sún ìwọ́dà. Àti dé Abẹ́òkúta kí n tó mọ̀ ìmọ̀ ti gbàgbé Ayọ̀mídé lẹ̀. Ẹ gbàgbé odindi ọmọ ìyẹn wá jẹ́ pépà bí aṣọ. ń bọ́. Basira ni báwọn ṣe dé púpọ̀ ń kọjú gan tí wọ́n ní kí Basira kó àwọn ọmọ ẹ̀ kúkú wọn sísá yìí. Jọ̀wọ́ pé bẹ́ẹ̀ ni mo bí ó yẹ kó máa bá mi mú ní kọ̀ọ̀kan kọ́dé máa sọ́nù kó máa bá mi sọ́nù ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan. Ìbú ara mi fi ń gbọmọ mi mo ní kó bá mi kó wọn sísàlẹ̀ ni wọ́n ti sọ pé àwọn ò lè drive pé distance yẹn ti pọ̀ jù fáwọn wọ́n ti kó sísàlẹ̀ àti lọ́wọ́ lọ serious bus but night bus la wọ̀ nígbà tá a bá yẹ nínú mọ́tò báyìí a sùn lọ ni Adébẹ̀òkúta ká tó rántí pé àlè. Ayọ̀mídé wá jẹ́ pépà àbí aṣọ tẹ́lẹ̀ gbàgbé sílẹ̀ ẹgbà kan ti jọ mọ́. Kò yẹ ẹ bọ̀ sọ. Kí ló dé? Èyí tó wá burú jù bó dákun màjá bó èyí tó wá burú jù bẹ́ẹ̀. Sori mo wá wí pé jẹ́ kí n tiẹ̀ pé Àbújá kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sórí mo ṣe ń pe ilé wa báyìí Ayọ̀mídé ló ń gbé kọ́. Olóńgbé. Tí n bá ti ń pè báyìí Ayọ̀mídé ló ń gbé kọ́. Àbá tó padà síbí ìgbà tá a máa délé ní ọ̀rọ̀ Ayọ̀mídé. Ẹ ti wo gbogbo àdúgbò. Every nook and cranny àdúgbò yìí ni mo ti wò ní orí Ayọ̀mídé. Ẹ ti lọ sí police station ṣá. Àìlọ mú ìṣẹ̀fẹ̀ lọ ni àmọ́ wá ní kí n kọ́kọ́ kí n wá kí n sọ fún ẹ kó o mọ́rú gbèsè tí mo tọrùn bọ̀. Ṣé ẹ ní fọ́tò ẹ̀ lọ́wọ́ ṣá? Ó wà ó pọ̀ bàjẹ́ ó wà. Ìwọ gbàgbé òjijì ọmọ sílẹ̀ ẹ má jà kí n jẹjẹ màá sọ. Sórí àdúrà mi ni wípé àti ẹ̀sìn rí náà. A máa rí. Kárí kí n tó mọ ọkọ tí màá ṣe lẹ́yìn yẹn tí mi ò lè tún rí. Àjẹ máa rí àmàrí ìwọ lọ sí police station èmi á gba ọ̀nà tẹlifíṣàn àti rédíò. Ó máa máa ṣe ní rírí a máa rí.
No problem. That is ọmọ kékeré tí ẹni ẹ̀rọ wá jẹ́ epo lórí tẹlifíṣọ̀n mo rí ọmọ yẹn báyìí. ó sì dá yín lójú bẹ́ẹ̀. ètò ìṣọmọdé ni àná òun kọ́ni mo fojú mi méjèèjì báyìí rí. ẹ jọ sáà ìbùlẹ̀ ti rọ́mọ yẹn. ó wà tó ti jó sí ẹ̀ tètè ṣe kíá. kàdẹ́sì lèyí ló ń ga. ìgbọ̀n tí wọ́n wí bá mi sọ̀rọ̀. but ṣé ó dá yín lójú pé ọmọ tá à ń wá lẹ́lẹ́rí? bẹ́ẹ̀ ṣe polówó ẹ̀ bó ṣe ṣàgbéjú ẹ̀ ń sọ̀rọ̀ gbọ́gbọ́ bẹ́ẹ̀ gbọ́gbọ́ lórí. ó ìmọ̀ ṣe bàtà mélòó? ó ka jù báyìí lọ. àbí kí sọ̀rọ̀ ẹ̀ ọ́ ẹ jọ ẹ máa fún wa ní ọkọ̀ àríyọ̀ jẹ́ àríyọ̀ ọmọ tí ẹlẹ́wà mo ti rí lọ́wọ́lọ́wọ́ báyìí. tó bá jẹ́ bẹ́ẹ̀ you and you. ọ̀gá tó bá dún òun lọ́wọ́ yẹn owó tí ọtí ìwé mẹ́wàá bẹ́ẹ̀ tó bá dún wá dàbí ojú ìwé. ó ṣáàtà yín lójú. ẹ ti ṣe à ó yá. orin ló kàn tó máa kọ́ ń bẹ̀ àbí ṣé orin ló kàn fún ẹ tó wú kalẹ̀ bí kárí fọ̀ ń bẹ̀ kó sún mẹ́mẹ́mẹ́mẹ́ bí oje gbẹ̀rù gbórin sẹ́nu Òṣogbo kọ́ńfọ́tọ̀ mọ́gẹ̀ àjàlá àjà mi o sori tí n bá gbé àwọn tébù tó bá fọmọ ẹ lórí wà á rò kójú bẹ́ẹ̀ lọ ni. ibi wọn ti ṣe é tí wọn fúnra mi ṣe é kí fúnra mi gbé wọn rà mí dànù. kò yé mi ọjọ́ tẹ́tẹ́tẹ́tẹ́ àjò ni ó fọmọ tàfàlà lọ́mọ sọnù. wọn náà wọn máa kọjú gbogbo nǹkan ni ọkì máa ń balẹ̀ tí kọjá yẹ wọn máa kọjú gbogbo nǹkan ni kí ló dé lọ. ọmọ ìmọ̀ tó ń sọ ọjà ẹgbàá mi ká tó ti bá kọjú tó lè fẹ́ fọmọ mi tàfàlà àdéhùn mi wà lára ẹni. Say Mr. Adenike yẹn. Yes, speaker. That's all right. Mo ní kí n gbé ẹkún oríire ní o. Àti rí ọmọ táwọn yẹn ọmọ yìí yẹn. Níbo ni ẹ? Kúrò ní police station ní. Tíbọ̀ ẹjọ́ ẹ máa bọ̀ right now. ẹ ṣe ẹjọ́ jẹ́ dúwèé bẹ̀ fún mi. Ó ti yé mi. Right now mo bọ̀ sí sísè. Gbàyà fún ẹgbẹ́ mi.
Fine boy. Ọmọ yẹn náà lè bóòrì. Ayọ̀ dídé. You're welcome. Ọmọ náà tàbí lójú ọmọ náà. Ibi la gbé sí sí yìí. Ó ti o. Ọkùnrin ẹ̀wá jáde. Ṣé ń fò kiri bí ẹyẹ lé? Kí lẹ̀ ń sọ báyìí? Adéwọ̀n bíbá yìí ti di. Àrímọ́ ni. Ẹ ṣe. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀tá ń bì? Ta ló bí tẹ́lifù? Ẹ bá mi wá ọmọ mi o. Àbí wèrè lọkùnrin kí ló ṣẹlẹ̀? Sọ́jà, àwọn ọmọ táwí ẹ̀ ní ọmọ wọn. Adéwọ̀n bíbá yìí ti di. Àrímọ́. Àrímọ́ níta. Ṣé àbá rí ọmọ yẹn tí màdá ń gbọ́ sí ni mo dé ẹ kọ́ ẹ̀. Wọ́n ń tọ́jú ọmọ yẹn ni wọ́n lọ ń tọ́jú ẹ̀. Kí ló mú bí màgbó ní kẹ̀ bọ́mọ ọdún káàbọ̀ yá wèrè? Ta ló lọ tọ́jú ẹ̀? Níbo lẹ́sọ̀ kó wà? Níbi lájọ wọ́n ta. Oya, kí ló ń sáàtì fún? Ẹjọ́ ẹni sùúrù. Ẹyin lẹ fóònù wa tẹ́ni ká wá gbọ́ ọmọ. Adéwìtọ́ ẹni kọ́nà máa sáàtì fún. Ọlọ́pàá ọmọ tí òjò ọmọ ọdún káàbọ̀ lọ. Ẹ wá ìdájọ́ láti 30 minutes. Ní kẹ̀kẹ́ rọ́mọ yín ni. Àdúró 30 minutes. 30 minutes? You can't be here. Ẹ̀yin tẹ̀ ń tíyàn wọlé odidi ọjọ́ mẹ́ta. La máa sọ pé àdúró di 30 minutes lẹ́ láà congest bí. Àjọ máa congest. Congestion yẹn gan la máa dúró tì. Ìwọ náà kú ọjọ́ mẹ́ta o. Níbo ló wá lọ látijọ́ yìí? Ó sá lọ ni. Ó sá lọ. Kí ló dé? Mọ́mí mi nìkà. Má bínú, wọ́n ti ń wá ẹ látijọ́. Òbí ń bá mi ọmọ fẹ́ mi lọ. Ṣé o fẹ́ jẹun ni? Màá gbé ẹ lọ síbi tó máa ti jẹun. Ṣùgbọ́n mi ò gbé ẹ lọ́bì kankan. Àwọn bàbá àti màmá ẹ̀ mo fẹ́ lọ gbé ẹ bá ṣó yẹ. Wàá jẹun ṣó ti gbọ́? Wàá jẹun. Àdébí tó dà wàá jẹun ṣó ti gbọ́? Máa jẹun, má bínú sáwọn parents ẹ. Ayọ̀mídé gbà jẹun. Ó fẹ́ tọ̀. Ojúgbò kan ó yá wá mú kó lọ tọ̀. Wá tọ̀. Kémi máa lọ, kí máa wo kòkòrò ẹ. Ojúgbò ọmọ tó mú lọ dà. Ọmọ yẹn fóònù lọ, ó ní kí máa lọ pé kí máa wo kòkòrò wo. Ó dẹ̀ fi sílẹ̀. Àwọn ọ̀gá máa wà, àwọn ọmọ yẹn má ti ju ọmọ yẹn lọ, ó máa wà. Ayọ̀mídé, wo owó ọmọ yìí ó ti dáràn lé. Ayọ̀mídé. Thank God.
man. Abuja yóò easy o. Àkúmọ̀ tó bá tẹ́lẹ̀ nǹkan. Ṣé wàá pa? Màmá rẹ̀. Ó dàbọ̀. Níbo? Kání? Ẹ gbà mí. Ẹ gbà mí. Kání? Ṣákì ṣó ń tọ́jú àwọn àbúrò ẹ̀ ṣá ayé nínú wọn ó lọ ń ṣeré lẹ́gbẹ̀ẹ́ títì ṣé ìwọ ò lè tọ́jú àwọn àbúrò ẹ̀ ni o má jẹ́ kí mọ́tò tó pààyàn dànù. Ó dáa mo gbọ́ mo rò pàjẹ́ ni màmá yín. Bàbá àgbà ní kí n béèrè lọ́wọ́ yín bóyá ẹ ti rí Ayọ̀mídé. Kí ló wí? Ẹ dúró. Báyìí. Hello. Ń bá orí ta ni? A kò rí o. Orí Ayọ̀mídé. Ọwọ́ wá ilé police station pé àwọn rí. Yé a máa débẹ̀ wọn fáwọn kò tún rí mọ́. Gbàdúgbàdù agbowó àgbàdo bá lè jà wá báyìí l'Àbújá gbogbo Àbújá máa dá mi mọ̀. Wọ́n máa ṣeré pé ká ẹ máa fi àdúrà ràn mí lọ́wọ́. Bá mi wá o, wọ́n mọ̀ mí l'Àbújá o. Owó kọ́sà. Wo ayélujára wọ̀. Gbà ayélujára. Wọ́n mọ̀ mí. Ó ga gan o. Ẹ̀yin jẹ́ gẹ́gẹ́ bí president tó máa fi mọ̀ yín l'Àbújá. Láàárín ó wà tó di ń di ọmọ. Junior, lọ́wọ́ ẹ tó ń kọlẹ̀ kan. Ọmọ kékeré kẹ̀. Láti bo. Níbo ló ti wá? Ibo ló ti wá? Oúnjẹ mi ní ìjẹ ìwọ̀bìà, ìjẹ ìkọ́ra. Ẹ jókòó ẹ jẹ́ ká máa jóúnjẹ wa lọ. Oúnjẹ wo lẹ fẹ́ jẹ? Oúnjẹ wo lẹ fẹ́ jẹ? Tọ́mọ àbàmí wọlé tó jẹ owó ṣe jẹun tó jẹun sílẹ̀. Ẹ wá fẹ́ jẹ ju ẹ bá mi gbóúnjẹ jàre. Tẹ bá lọ jẹ́ tí nǹkan mi bá lọ ṣẹlẹ̀ nǹkan ẹ mọ ibi tó ti wá. Lójú ìyá rẹ̀.
amma dai su uban yaron ga sun so sun ce suna su ganka. Official language. Oh. The father of this boy, they said they want to see you, sir. Ah, okay, let them in. Hello? Yes, sir. Hello? Kò lè tẹ̀lé yín wá báyìí. Kò lè tẹ̀lé yín wá báyìí. Kọ̀ǹkọ̀. Ó ti wojú ọlọ́pàá ni. Ìṣẹ́jú mélòó ni ẹ̀? Ìṣẹ́jú kí ló wá sí ilé iṣẹ́ àṣẹ tó yẹn ni. Ṣé dádì ẹ̀ ni? Àti mi kọ́ yẹ o. Mọ́mí mi kọ́ yẹ o. Ọmọ ọkọ mi wá o. Ẹ ṣe lè claim pé ẹ̀yin lẹ lọ́mọ nígbà tí kì í ṣe ẹ̀yin lẹ lọ́mọ. Ayọ̀mídé. Can you see? Ayọ̀mídé. Bóyá ó ń bínú sí bàbá ẹ̀ ni. Bóyá ẹ gbé. Ó ń bínú sí bàbá ẹ̀. Ẹ gbé. Ayọ̀mídé. Ọmọ. Ó ń bínú sí bàbá ẹ̀. Ó ń bínú sí bàbá ẹ̀ náà. Kí ló dé? Tí reaction ọmọ bá rí báyìí ní station wa gẹ́gẹ́ bí training táwa ní, ó fi hàn wípé àjọmọ̀gbé ni. Ok, pẹ̀lú bó ṣe ṣẹlẹ̀ yín sè. Identity wo lẹ lè fi claim fọmọ yín? Ẹ̀rí kan jọra wọn ni. Ọ̀gá, identity wo la tún fẹ́ máa gbélé? Èmi ni bàbá ìyá ẹ̀ rí, ẹbẹ̀ rórí mi, ẹ wórí mi. Orí yìí yàtọ̀. Sí lélẹ́yìí. Wọ́n kà ní sílẹ̀ sí, orí yìí yàtọ̀. Màmá, ẹ jẹ́ kí n wo yẹn. Ewu rè. Ẹ gbọ́dọ̀ borí ìta ọkọ̀ náà. Ọ̀tọ̀ lẹ́yìn orí jọ̀nà. Òun fúnra ẹ̀ tó fẹnu ara ẹ̀ sọ. Bẹ́ẹ̀ kì í ṣe bàbá ẹ̀ kì í ṣe màmá. Ọmọdé ló ń da láàmú èyí. Garba! Yes, sir. Please come. Please deal with them. Kutashi. Ọmọ mi ni. Abeg, stand up. Right away. Stand up. Ayọ̀mídé. Ayọ̀mídé. Can you see? Stand up. Deal. Outside. Ayọ̀mídé. This out. Oga, outside. Philip. Oga, stand up. Outside. Ayọ̀mídé ò ní má bàtí wa jẹ́ torí Ọlọ́run. Oga. Garba. Outside. Ọmọ yàrá mi lẹ́wọ̀n. Mo ń wo space. Kò gbé space wá yàn yín. Bọ̀, wọ́n dàbẹ̀ ní pé mi ò confirm dada. Ẹ má jà ẹsẹ̀ o. Káyọ̀sì. Ó tún gbà wo tọmọ yìí ti wà lọ́dọ̀ sí. Tí n bá ṣàṣìṣe ọ̀rọ̀ yóò ti tó oṣù mẹ́fà sáńgírí tí. Ṣé òótọ́ ni? Ó tún gbà wo tí ọmọ tí àwọn ẹ̀. Kò tí ì ju ìjẹrin lọ. Òótọ́ ni, ó ti tó bí oṣù mẹ́fà láti rí ọmọ yìí. Ṣé rí ọmọ tí àwọn yìí? Ikú Bọ́lá jẹ́ nígbà tí ọmọ yìí tó sọnù. Àbí bí ìgbà tí Joseph sọnù. Nígbà tí ó ń lọ báyìí, tó ń lọ ní ojú títì báyìí, tí tírélà tó bẹ̀rẹ̀ sí ní bọ̀ mọ́tò àkóyọyọ. Tó gbá ọmọ yìí gbóò! Ọmọ ìgbà kò sí mi lọ́wọ́, wọ́n ṣe wà òní bí kankan lọ. Ṣẹ́ẹ̀ṣì mọ̀, bàbá àti ẹ̀ olóògùn ní nígbó ọ̀rà. Mo gbé ìgbà gbé fún ọ̀rẹ́ mi torí fóun ní ìyàwó ni òní kò tọ́jú ẹ̀. Ṣé wáyé ọ̀rẹ́ mi tí mo gbé ọmọ yìí fún yìí? Bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ìyá ló lé kúrò ní Ìsẹ́yìn tó fi wọ ìlú Èkó. Nígbà tí mo wá rí pé ìyá yìí ti pọ̀jù nílùú Èkó ni mo bá kọ̀wé sí pé kó máa bọ̀ l'Ábùjá bí. Lẹ́yìn ìgbà tí mo wá gbọ́ ọ̀rọ̀ fún wọn ó fún wa lówó náà bá gbé ọmọ wa mo bá lọ bá wípé kó jẹ́ ká gbé ọmọ ìpẹ́ ìdí rèé. Oníjìbìtì ni àwọn méjèèjì. Ọmọ tí ọlọ́pàá ẹ̀yìn ń fẹ́ ọ̀gá ẹ̀ka rí go. Ìyá tó lé yín débì yẹn. Táwọn ẹ̀yìn tí wọ́n gbọ́dọ̀. Ọlọ́run ò ní jẹ́ kí àyìn dá yín padà. Kò tí ẹ̀ lè dá mi padà. Torí pé ẹ gbọ́rọ̀ owó ẹ lọ gbé ọmọ lọ́mọ ẹ gbé sílé yín látijọ́ yìí. N tó tẹ̀ wá mẹ́rin pé ọmọ yóò ṣe ọmọ tá à ń wá. Pé ẹ̀yin tiẹ̀ lọ tún wá jí ọmọ lọ́mọ pé ó wà ní ọ̀dọ̀ yín. Iye owó táwọn tó kù tá à ń fún ní owó àwọn tó bá bá arọ́ ọmọ tàlà máa fún ẹ. Àwọn náà ti wá. Àlẹ́ fi ní kán lọ fún wọn lówó tiwọn. Ibi tó ti ń fún wọn lówó yẹn bá mi kó àwọn náà lọ síbẹ̀. Tẹ̀tù ni o. Ọ̀gá ẹ̀sẹ̀. Ọ̀gá ló kù.
ọmọ ti fóònù ó ní òun ti rọ́mọ ọ̀hún. ṣùgbọ́n wàhálà ìgbà yìí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ gbọ́ pé Iléyá ti ṣe. ẹ̀rọ Iléyá ti ṣe pípa. ìgbà yìí gángan láì ṣẹ̀mọ̀ pa ìṣọdún Iléyá. ó yá. Subilahi ina sai tani rajimi bisimilahi ala mani kìnìún náà lè púpọ̀ lọ́dún kan o. Alihamdulilahi Salam alaikum. Assalamu alaikum. Àbá òpàtẹ̀sùbá àbánọ́mọ́ra àbá jáànámọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ àfà máma báwọn dá sí láéláé èmi náà kíyèsí ẹ̀ láyìí láti rẹ̀ ṣe ló lè kàkàkà bí ẹ̀rọ alọ́gì àṣé irọ́ ló ń pa jẹun àlùkùránì ò ṣeé ṣe àbòsí sí ọmọ tèmi tó ní ó bọ́ sọ́wọ́ gbọ́mọgbọ́mọ wọ́n ti gé lékiri mo ti rọ́mọ mi o. irọ́ ni mẹ́sàn-án ọ̀rọ̀ kí ọmọ ṣe rí ọ̀jẹ̀ rí ọmọ yẹn ọ ti gbé lọ dáúdáú nìyẹn and then òyìnbó sọ̀rọ̀ òyìnbó fi ejaculation sí ìyẹn ní òwe òyìnbó fi true vaccination can never be argued ẹ̀gbá méjì ọ̀rọ̀ jàrá yàn níyàn àtúrú ni kí o ṣe ọ̀rọ̀ rí àfáàfin ẹ̀wọ̀ ni Àlùkùránì ọ̀fàyè gbà. kò burú ìdùnnú àtayọ̀lẹ̀ náà fi ṣe léyà ọmọ rẹ̀ náà máa mú wọn á gé képèpé láìpẹ́ láì jìnnà àgbàdíjọ àwọn mùsùlùmí ó ń bà gbé ẹ̀. má lọ. mo ti ṣe. yìí ṣe é ọgbẹ́ tí mo kú sí ní mo ṣe jẹ́. ọlọ́ba lọ́fẹ́ sáájì àti mọ́mí wa. àwọn tó ń wà ní ọ̀dọ̀ wa ń bì kí n tó lọ pè wọ́n wá. Sergeant Bembe. àwọn tó wà ní ọ̀dọ̀ wa yìí à ń bọ̀ wọ́n. Ọkú, wọ́n ti dé o. Dájú mi rè, mọ́mí mi rè. This is wonderful. I can't just believe it. bó ṣe wọ́ndà ẹ̀mí náà sí náà ló wọ́ndà wa náà nígbà tó jìnnà ìwà. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an ẹ̀yin náà ṣe lè treat ọmọ bẹ́ẹ̀ yẹn? òpó náà ni Ọlọ́run dẹ̀ ti ṣe òun tí ìwọ̀nba ìyà tó hùn láti fi jẹ wá Ọlọ́run ti fún ṣe. No, I cannot believe it.
kí lẹ́yìn náà kí lẹ ṣe ṣerú nǹkan tẹ́ ṣe yẹn báwo lẹ ṣe ṣe. dáàdi ẹ̀ ni. má ṣe bá mọ. ọmọ yín tó ń sọ fún yín pé kẹ́ má ṣerú ẹ̀ mọ́. èmi kọ́ ọkọ mi dáàdi ẹ̀ ni gbogbo nǹkan náà fi ń kánjú bá a jọ wà ní yàrá gan máa kánjú bọ́ta. ó fi hàn pé ọmọ yẹn gan-an ó fẹ́ da ẹ̀yin náà láàmú bẹ́ẹ̀ ṣe dá láàmú ni. àfi kẹ́ dúpẹ́ lọ́wọ́ orí yín o kẹ́ dúpẹ́ gan-an ìwọ̀nba lèèyàn dẹ̀ ń jẹ ẹ̀wà pẹ̀lú gàrí mọ́ torí pé tó bá ṣe pé kò rí bó ṣe rí ni èmi ń gbé yín lọ sí kóòtù ni torí lójú mi bí ìgbà tó jẹ́ pé ẹ kàn wá síbi láti wá claim ọmọ tí òun ṣe ti yín. mi ò jẹ́ ọmọ gbé o last born mi ni o mi ò jí ọmọ gbé láti jẹ́ ọmọ ti bí mi láyé mi ò jẹ́ ọmọ gbé rí. ṣùgbọ́n sì tọmọ ti clear yín ẹ bá orí yín yọ kẹ̀lẹ̀ tọ́jú ọmọ yìí dáadáa ẹ gbé kẹ́ máa gbé lọ. dáàdì mọ́mì ìyá. ọlọ́run ò fi gbà kan tó wá síbí. ẹgbẹ́ ẹ ṣe ọ̀gá ọlọ́pàá. ẹgbẹ́ nǹkan yìí. ọmọ mi nílé náà. ilé ti yá nìyẹn. jáde bẹ́ẹ̀ mú kínní ẹ̀. àdúpẹ́ àdúpẹ́ ilé ti yá nìyẹn o. Ilé kọ̀ọ̀kan tàgbé.